Bómi bá pẹ́ lẹ́nu omi aditọ́, bọ́rọ̀ bá pẹ́ nílẹ̀ ọ̀rọ̀ adìtàn, ìtàn bá wá pẹ́ nílẹ̀ ìtàn adòwe. Wọ́n a máa gbáyé àrọ́bá sì ní bàbá àtàn. Àní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe ni wọ́n fi ń wà. Àní ọ̀pọ̀lọpọ̀ òwe nílẹ̀ káàrọ̀ òjíire ló já sí pé ìtàn dòwe ni. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tí máa ń dìtàn tí ìtàn sì máa ń padà dòwe. Lára àwọn ìtàn dòwe nílẹ̀ káàrọ̀ òjíire ni mo mú wá orí ètò fún yín lọ́jọ́ tèní. Aṣọ ò bọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn hòhò wọjà. Ẹgbọ́n náà ìṣẹ̀lẹ̀ ó ló ṣẹlẹ̀ tó fi dìtàn tó sì fi dòwe nílẹ̀ káàrọ̀ òjíire tá a fi ń pa yín pé aṣọ ò bọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn hòhò wọjà. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo ṣe bà lọ́jọ́ tèní o, ẹ jẹ́ ó yẹ mí lórí ètò yìí. Ìbà àwọn ẹni tó ti ń pèdè kí n tó bẹ̀rẹ̀ sí ní pèdè. Ìbà àwọn ẹni tá a jọ ń pèdè lọ́wọ́lọ́wọ́. Ìbà àwọn ẹni tí ń bọ̀ lẹ́yìn táwọn náà ó bẹ̀rẹ̀ sí ní pèdè. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà. Ìbà ládé ládé, ìbà lóyè lóyè. Egungun lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà ń gbòòrò tó dorí kodò tí ò gbọdọ̀ ṣomi. Ìbà ìyámọ̀pó tó dorí kodò tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arúgba aṣọ mọ́balẹ̀. Ìbà yín ìyá mi amọ́lòlò aláróró. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ̀. Mojúbà lọ́jọ́ tèní lórí ètò yìí, ẹ jẹ́ n rí tèmi wí o. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, Àjàní mògún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́rúurú, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà Àjàní taníjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọ́nbẹ́po rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Aṣọ ò bọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn hòhò wọjà. Ìṣẹ̀lẹ̀ ó ló ṣẹlẹ̀ tó dìtàn tó fi dòwe nílẹ̀ káàrọ̀ òjíire. Mò ń bọ̀ mí tí dè. Síwájú kí n tó tẹ̀síwájú, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ ilé tó ru àjà lórí. Ká dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní ńlá ń jẹ. Àǹfààní ẹni tá a ní ńlá ń lò. Àǹfààní ẹ̀yin tèmi ní lórí ètò yìí, òun lèmi ń lò tẹ́ fi láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà àti lóòrèkóòrè lórí ìkànnì ìrírí ayé TV. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì ìrírí ayé TV. Ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́, ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. Mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀, ẹ mọ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ẹ̀sì tó máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin náà tẹ̀sí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wọn tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Kò ní jẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan, àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí. Àwọn ìpolówó ọjà gbogbo ẹ̀ la máa mú wá fún yín lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń pè wá, tẹ́ mọ́ ń tọ́ wa sọ́nà. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń pè wá, tẹ́ mọ́ ń kí wa. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń pè wá, tẹ́ mọ́ ń ṣàdúrà fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ wà nílẹ̀ adúláwọ̀ tẹ́ mọ́ ń ṣàdúrà fún wa, mo dúpẹ́ lọ́wọ́ yín.
ẹ̀yin tẹ́ wà nílẹ̀ aláwọ̀ funfun lọ́hùn-ún tẹ́ mọ́ ń pè wá tẹ́ mọ́ ń dúpẹ́ lọ́wọ́ wa tẹ́ sì mọ́ ń ṣàdúrà fún wa mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà torí pé tá a bá ní ká máa dárúkọ ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń pè wá á dárúkọ ibì kan fibì kan lẹ̀ ìdí rèé tá a fi mú ní ṣókí bẹ́ẹ̀ lọ́jọ́ tèní ẹ ṣeun ẹ kú fẹ́ tẹ́ fi ń bá wa gbọ́. àní ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n máa ń pa òwe aṣọ ò bọ́mọyẹ mọ́ ọmọyẹ ti rìn hòhò wọjà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò mọ ìtàn tó bí òwe yìí nílẹ̀ káàrọ̀ òjìrè pàápàá jùlọ àwa ìwé wòyí àmọ́ ìtàn tó bí òwe yìí a kàn ń pa òwe lọ́ntiwa ni èyí tó wá burú jù ń bẹ̀ ni pé àìpa àwọn òwe yìí gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń pa òwe yìí ọ̀pọ̀lọpọ̀ òwe ló ṣe ń pé àwa ìwé wòyí àti dorí rẹ̀ kodò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi dìtàn tó fi bí òwe aṣọ ò bọ́mọyẹ mọ́ ọmọyẹ ti rìn hòhò wọjà ìtàn ọ̀hún ló lọ báyìí. arábìnrin kan wà ní ìjàyè àtijọ́ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní ìyálùfà. ìyálùfà yìí ó bí ọmọ méjì ìkan sì ń jẹ́ ọmọlùfà ìkejì ń jẹ́ ọmọyẹ. ọmọ méjì péré tí ìyá yìí bí nígbà náà lọ́hùn rèé. ọmọlùfà òun lẹ̀gbọ́n ọmọyẹ sì jẹ́ àbúrò. ọdún méjì péré náà ni wọ́n gbà láàrin ara wọn. èyí ni náà kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tó ṣe ń pé a máa ń sọ lóde ní pé kò tọ́ kí ọmọ gbọ́ ọdún méjì lórí ara wọn. kì í ṣòde ní ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti gbà àwọn bàbá wa náà tí àwọn ọmọ máa ń gba ọdún méjì lórí ara wọn. ju gbogbo rẹ̀ lọ ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ mọ ọyàn dáadáa kó tó di pé a mọ̀ gbọ̀yàn lẹ́nu wọn. ẹ̀yin bàbá ẹ fọyàn lẹ̀ fáwọn ọmọ yín o àwọn ni wọ́n ní. èdè àìyedè kan ló wáyé láàrin ìyá àwọn ọmọ yìí àti bàbá wọn tí bàbá wọn sì fi bínú kọ ìyá wọn sílẹ̀ tí bàbá wọn sì lọ fẹ́ ìyàwó míì sí ìlú ìbèsè. ìbèsè tá a wí yìí kò jìnnà sí ìbàràpá gẹ́gẹ́ bí ohun tá a rí kà nínú ìtàn. kí ló wá ṣẹlẹ̀ sí ìyálùfà ìyẹn ìyá àwọn ọmọyẹ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lẹ́yìn tí ọkọ rẹ̀ kọ̀ ọ́ sílẹ̀? mọ́lẹ́gbọ́n wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèní ẹ̀yin ẹ jẹ́ ń lọ mú mi díẹ̀ náà kí n padà wá sórí ètò. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. ẹ̀yin ìyàwó létẹ́ wà létí ìgbọ́ mo fẹ́ kẹ́ ẹ fetí síbi tá a dé yìí dáadáa torí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ tẹ́ kọ́ pàápàá jùlọ ẹ̀yin tí ọkọ yín ti bínú kọ̀ yín sílẹ̀ tẹ́ ẹ fẹ́ra yín mọ́ tí ẹ bá wá fẹ́ kí ọmọ aráyé ó sọ yẹ̀yẹ́ yín da yẹ̀yẹ́ ẹ̀kẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tèní. lẹ́yìn tí ìpínyà dé láàrin lọ́kọláya yìí ìyá àwọn ọmọyẹ ó gbìyànjú gidigidi láti tọ́jú ọmọyẹ àti ẹ̀gbọ́n rẹ̀ débi tí ẹ̀rù ti gbé ní bà wọ́n toró fẹ́ kí ayé ó sọ yẹ̀yẹ́ rẹ̀ dá yẹ̀yẹ́ lọ́jọ́ iwájú. ọmọlùfà tó jẹ́ ẹ̀gbọ́n òun jẹ́ ọmọlúàbí ó sì máa ń gbọ́rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu dáadáa nígbà tí ọmọyẹ ń tiẹ̀ jẹ́ ẹni tí ò bìkítà rárá ìwà tinú mi ní ṣe òun náà ní bá ọmọyẹ fìrà. àwọn ọmọ méjèèjì yìí ń dàgbà bọ̀. ọmọlùfà tó jẹ́ ẹ̀gbọ́n òun di àgbẹ̀ àròkọ bọ́dúndé ó sì ń yára mọ́ṣẹ́ dáadáa ó sì mọre fún ìyá rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ owó àtàwọn oúnjẹ lóríṣiríṣi àti àwọn nǹkan mèremère náà ní kó wá fún ìyá rẹ̀. gbogbo àwa náà tá a jábí ọmọ tá à ń rọ́jú tó àwọn ọmọ wa gbogbo ìgbà tó ń jẹ ọmọ bá jiná kò ní jó wa lẹ́nu ẹ dákun ẹja tọmọ wa ká lè fẹ̀yìntì jóúnjẹ ọmọ. kí ló wá ṣẹlẹ̀ sí ọmọ yẹn tiẹ̀ pẹ̀lú ìwà ìbìkítà tí ń bá káàkiri? mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mọ mi díẹ̀ náà ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. àní ọmọ yẹn tiẹ̀ kò níṣẹ́ kan pàtó lọ́wọ́ tí ń ṣe obìnrin sì ni kò tí ní ju ọmọ ọdún méjìdínlógún lọ ìyẹn 18 ans. ṣé 18 lẹ́yìn mọ̀ ń pè lọ́dọ̀ tí ń lọ́hùn-ún? ọmọ ọdún méjìdínlógún òun ni ọmọyẹ obìnrin sì ni kò níṣẹ́ kan pàtó lọ́wọ́ tí ń ṣe. tílẹ̀ bá ti mọ́ yóò kàn mọ́ fẹsẹ̀ gbálẹ̀ kiri àdúgbò ni tí ìyá rẹ̀ bá ní ọmọ mi jẹ́ ká lọ sóko yóò tẹ̀lé ìyá rẹ̀ lọ lóko lóòótọ́ ṣùgbọ́n tán bá dóko yìí yóò yọ ìyá rẹ̀ kalẹ̀ sóko yóò sì sá padà sílé
gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ yín pé ìbẹ́nu àwọn ọmọ wa lénìí tí wọ́n fẹ́ mọ gbọ́n ju àwọn òbí wọn lọ. ṣùgbọ́n kò sí bọ́mọdé ṣe lè tètè jí dóko tó, iwájú báyìí náà ni ó mọ bá gùngùn tè kó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbà. èyí tó wá burú jù ń bẹ̀ ni pé ibi tí àwọn ọkùnrin bá ti wà tán ti ń ṣeré, ibẹ̀ lẹ́tì mọ́ bá Ọmọye. oríṣiríṣi ni àwọn ará àdúgbò ń sọ sí ìyá Ọmọye ń pé kò wá tán bí ṣe bó lè mójútó wọn ni ló fi kó wọn kúrò nílé ọkọ. kódà gan wọn a mọ bú ìyá Ọmọye ń pé òwú ìyágbọ̀n òun lọmọ ràn, wípé ìwà tí ń bẹ lọ́wọ́ ìyá rẹ̀ náà tí ò fi lè gbélé ọkọ òun lọmọ rẹ̀ ra wọlé. Ọmọye wá di ọmọ sàn tí ń kó pọ́npọ́ bá ìyá rẹ̀. gbogbo àwa òbí náà tó ṣe ń pé ọmọ ń bà wá lórúkọ jẹ́, Ọlọ́run kó bá wa tọ́ àwọn ọmọ wa lọ́kàn, torí ilé mi wà lénìí ìbànújẹ́ wọn ń bẹ òun lọmọ wọn. Ọlọ́run yóò bá wa tọ́ àwọn ọmọ wa lọ́kàn tí wọn ò ní mọ ṣìwàhù káàkiri àdúgbò. ẹ bá ń ṣàmì àdúrà. ìbànújẹ́ dorí àgbàkodò fún ìyá Ọmọye. bó ṣe ń pe Ọmọye jókòó láàárọ̀ ní ń pè jókòó lálẹ́, tí sì ń sọ̀rọ̀ ọmọlúàbí, ọ̀rọ̀ tí ọmọ lè gbọ́ kó fi yí padà, òun náà nìyá yìí ń sọ fún un. ṣùgbọ́n gbogbo ìwà tí ìyá yìí bá sọ fún Ọmọye, bó ṣe ń gbé tí ọ̀tún wọlé Ọmọye bẹ́ẹ̀ ní gba tòsì jáde. èyí tó wá bà gbogbo rẹ̀ jẹ́ ni pé Ọmọye lọ gbé aáyán mì. bóyá kò yé yín, Ọmọye ó lọ rí oyún òjijì he. ẹgbọ́n náà ta ló fún Ọmọye lóyún? ọgbọ́n òun ni wọ́n dá sí i. mo lẹ́gbọ́n wìrìwìrì lọ́jọ́ tèní. ìtàn dòwe ni mo pè é. ìṣẹ̀lẹ̀ tó dìtàn tó fi dòwe wípé aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. ta ló fún Ọmọye lóyún? mò ń bọ̀ kí n dókè lọ́hùn-ún, ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní fìdígbòdì tí Ọmọye ń ṣe pẹ̀lú àwọn ọkùnrin ará àdúgbò. Ọmọye mọ̀ lọ rí oyún òjijì he o. ó ti pẹ́ kí ìyá rẹ̀ tó mọ̀, ó ti pẹ́ kí ìyá rẹ̀ tó funra. ìyá rẹ̀ ń bi lérè ń pè Ọmọye, ta ló tẹ̀bà sí ẹ níkùn? Ọmọye ò lè sọ̀rọ̀, ìkàn ń wolẹ̀ ni. ìṣe ló dorí kodò bí àdán. eré ni àbí àwàdà? Ọmọye kò lè tọ́ka ọkùnrin kan pàtó yín pé òun ló ní oyún inú tòun. kábíyèsí Ọlọ́run, àìmọye ọmọ náà ló wà lóde ìní tó ṣe pé owó ata tí wọ́n fi ń tọ́ láti kékeré, èyí tó yẹ kó lọ gba ìwé ẹ̀rí ńlá wálé fún àwọn òbí rẹ̀ kí owó ata lè hùn náà, oyún òjijì ló lọ gbé wálé fún wọn. àní mo tún gbà á ládùúrà fún yín pé gbogbo ẹ̀yin tó ṣe pé ìbànújẹ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ yín ni. Ọlọ́run yóò bá wa tọ́ àwọn ọmọ yín lọ́kàn tí wọ́n ó fi yí padà, tí wọ́n ó bẹ̀rẹ̀ sí ní ṣe rere. ẹ bá ń ṣàmì àdúrà. bí Ọmọye ṣe dolóyún òjijì rèé o. ọmọ ọdún 18 ó lọ rí oyún òjijì he. ó tó wá jó oyún ẹ̀sìn, kò rọ́kùnrin kan gbóyún yìí lọ́wọ́ rẹ̀. ìbànújẹ́ gbáà ní fún ìyá Ọmọye wípé Ọmọye dójú tòun, ó lóyún òjijì kò sì rẹ́nìkan gba oyún lọ́wọ́ rẹ̀. ìyá Ọmọye wá ń sọ sọ́kàn yìí pé ọmọ tí ò gbọ́ràn ṣó lè tọ́jú oyún yìí ṣá? tó bá tiẹ̀ bímọ yìí ǹjọ́ lè tọ́jú ọmọ yìí? àwọn ẹni tí wọ́n gbọ́ràn gan-an tipátipá náà fi ń tọ́jú oyún, tipátipá náà fi ń tọ́jú ọmọ. èyí tí wá ń ṣe wọ̀rànwọ̀ràn kiri yìí ṣó lè tọ́jú oyún yìí? tó bá bímọ yìí ǹjọ́ sì lè tọ́jú rẹ̀? gbogbo rẹ̀ nìyá Ọmọye ń rò lọ́kàn. ìyá Ọmọye wá pinnu láti gbé àwọn ìgbésẹ̀ kan lórí ọmọ rẹ̀. ẹgbọ́n náà ìgbésẹ̀ ò ní ìyá Ọmọye gbé lórí Ọmọye pẹ̀lú oyún inú rẹ̀. aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. ìtàn dòwe tá à ń gbéyàwó lórí ètò lọ́jọ́ tèní rèé. mò ń bọ̀ mi tí dé. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní ìyá Ọmọye pe Ọmọye jókòó, ó sì sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀, oríṣiríṣi àwọn àṣà tá a fi ń dẹ́rù bà ọmọdé, àwọn ọ̀rọ̀ tá a fi ń dẹ́rù bà ọmọ tí ò gbọ́ràn. òun nìyá Ọmọye sọ fún Ọmọye láti lè fi dẹ́rù bà á. lára àwọn ọ̀rọ̀ tí ìyá Ọmọye sọ fún Ọmọye láti fi dẹ́rù bà á, òun ní pé ó pè é jókòó, ó ní Ọmọye ni mi. ó pe orúkọ yìí lápèjálẹ̀ torí Ọmọye tá a máa ń pè Ọmọye ni òun ní àpèjá rẹ̀. bó ṣe pè é, ó ní Ọmọye ni mi. ọmọ dára ó dẹjọ́, ẹ̀yin náà ti mọ̀ tá a bá fẹ́ kí àwọn ọmọ àwọn oríkì tí í ṣe tiwọn òun náà là á fún wọn.
gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ ṣerú Ọmọye yìí ló yẹ ká pè ní ọmọ dára ó dẹjọ́ bí kì bá ṣe ń pé ọmọ pa òbí ìbọn ló yẹ ká pè é ṣùgbọ́n ìyá yìí ó pè láwọn orúkọ yìí kó bá lè farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ fún un. ìyá yìí ń tẹ̀síwájú ọ̀rọ̀ fún Ọmọye ó ní ìwọ náà ti wá rí báyìí mo lè gòkè mo lè sọ ìwọ náà ti dolóyún báyìí níwọ̀nba oṣù mélòó kan sígbà tá a wà yìí ìwọ náà ó dìyà alágbájá àmọ́ fetí sílẹ̀ kó o gbọ́ mi dáadáa o. àwọn ìwà pálapàla tó wà lọ́wọ́ rẹ yìí àwọn ìwà ìbìkítà tó wà lọ́wọ́ rẹ yìí mo fẹ́ kó o fi gbogbo rẹ̀ sílẹ̀ pátápátá torí pé ewu tó pọ̀ níbẹ̀ fún ẹni tó bá ní ọmọ lọ́wọ́ tí ń tọ́jú ọmọ. lára ohun tíyà Ọmọye fi dẹ́rù bà Ọmọye ni pé ọmọ ò gbọ́dọ̀ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. bí Ọmọye ṣe gbọ́rọ̀ yìí ó ní màámi ká ní èèyàn wá lọ ṣèṣìṣe lọmọ jábọ́ lẹ́yìn èèyàn ńkọ́. ìyá rẹ̀ kígbe èèwọ̀ èṣù oníṣẹ́ bẹ́ẹ̀ lè di onídìẹ́ tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó bá jẹ́ ọmọkùnrin ni obìnrin 9 ló máa kú mọ́ lórí tó bá sì jẹ́ ọmọbìnrin ni ọkùnrin 7 ló máa kú mọ́ lórí. ohun tíyà Ọmọye fi dẹ́rù bà Ọmọye rèé. Ọmọye kọ màámi ó ṣàyẹ kó lẹ́bọ àbí kó létùtù àbí òun ni ti kú ṣe wá jẹ́. ìyá Ọmọye dá Ọmọye lóhùn pé bẹ́ẹ̀ ni ọmọ mi ó létùtù. ẹ̀gbọ́n náà irúfẹ́ ètùtù ó ní ìyá Ọmọye sọ fún Ọmọye ń pé ó ní tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. mò ń bọ̀ mi tí ì dé ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. àní ìyá Ọmọye sọ fún Ọmọye ń pé wo ọmọ mi tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tí wọn ò sì fẹ́ kí ọkùnrin kú mọ́ lórí àbí tí wọn ò sì fẹ́ kí obìnrin kú mọ́ lérí ìyá tó bí ọmọ yìí gbọ́dọ̀ sáré wọjà lẹ́sẹ̀kẹsẹ̀ níhòòhò ọmọlúàbí ni. Ọmọye ranjú ó ní ọ̀dà màámi mo ti gbọ́ màá gbìyànjú màá yíwà mi padà kó tó di pé mo bímọ. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Ọmọye bímọ rẹ̀ sáyé ariwo ta ládùúgbò yín pé wọ́n ti bímọ àlè sáyé o. wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fi ìyá Ọmọye ṣe yẹ̀yẹ́ ládùúgbò. ìyá Ọmọye sá ń gbọ́ bí ẹni tí ò gbọ́ ń fi gbígbọ́ ṣaláì gbọ́ ó sì ń bá Ọmọye mójútó ọmọ rẹ̀ tó bí yìí. kódà gan ó ra ọ̀já tí Ọmọye lè mọ fi pọn ọmọ rẹ̀ lẹ́yìn ó rà á fún Ọmọye. ṣùgbọ́n nígbà tó di ọ̀sán ọjọ́ kan gọ́ngọ́ sọ bẹ́ẹ̀ lákòótópó hò pẹ́pẹ́yẹ gbọ́mọ pọ̀n nílé ìyá àwọn Ọmọye. ẹgbọ́n náà kí ló ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ yìí mò ń bọ̀ ẹ jẹ́ mọ́ mi díẹ̀ náà ẹ mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. àní ní ọ̀sán ọjọ́ kan ìyá Ọmọye wà ní ọ̀dẹ̀dẹ̀ lé tí sì ń rẹjú lọ́wọ́. Ọmọye sì kó aṣọ bọ́tà wípé òun fẹ́ fọ aṣọ lọ́sàn ọjọ́ yìí. níbi tí Ọmọye ti ń fọṣọ lọ ní gbangba lé lọ́sàn ọjọ́ yìí ọmọ rẹ̀ ìkókó tí wọ́n bí yìí ó bẹ̀rẹ̀ sí ní ké ń sun ẹkún kíkankíkan. ǹjẹ́ kí Ọmọye lọ gbé ọmọ yìí kó pọ̀n lẹ́yìn. bí Ọmọye ṣe gbé ọmọ yìí pé òun fẹ́ pọ̀n lẹ́yìn ó wá rí pé òun ti fọ ọ̀já tóun fi mọ́ so ọmọ yìí òun ti fọ̀ òun ti nà á síta. ó wá mú aṣọ ìró kan wípé kóun fi aṣọ yìí nìkan pọn ọmọ ìkókó yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa ń ṣe. ó rí ẹlòmíì tí ó pọn ọmọ báyìí tó ṣe ń pé inú ó bí ẹ̀mí pé kó o gbá a lẹ́sẹ̀ ní pé sọ́mọ ni wọ́n sì pọ̀n lẹ́yìn yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọmọ́ pọ̀n ẹ̀ sì rọra. ọmọ yìí ṣe ohun tí ẹ̀ ń rà látẹ̀ o ò lè rọ́mọ rà ní sípẹ́ mà ṣe o ò lè dé pharmacist kó o ra ọmọ níbẹ̀. ẹ̀bùn lọmọ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ẹja mójútó àwọn ọmọ wa. Ọmọye fi aṣọ nìkan ó fi pọn ọmọ yìí lẹ́yìn ó sì bẹ̀rẹ̀ ń fọ aṣọ rẹ̀ lọ. bí Ọmọye ṣe bẹ̀rẹ̀ tí ń fọ aṣọ yìí lọ bó ṣe fọ aṣọ tán pé kóun nàró sókè bó ṣe nàró sókè báyìí ìró tó fi pọn ọmọ yìí nìró yìí bá tú lójijì lóde gbò. bọ́mọ ṣe gbálẹ̀ rèé ọmọ yìí jábọ́ lẹ́yìn Ọmọye. bọ́mọ yìí ṣe jábọ́ lẹ́yìn Ọmọye erí lọmọ yìí fi gbálẹ̀ ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ké kíkankíkan. ẹkún ọmọ yìí nìyá Ọmọye gbọ́ lọ́dẹ̀dẹ̀ níbi títí ń rẹjú lọ́hùn-ún tó fi sáré jáde ń pè Ọmọye kí ló ṣọmọ yìí tí fi ń ké báyìí. Ọmọye ṣàlàyé fún ìyá yìí. ìyá Ọmọye sáré sí Ọmọye ó sì gba ọmọ ìkókó yìí lọ́wọ́ rẹ̀ ó gbé e wọnú ọ̀dẹ̀dẹ̀ lọ ń lọ ṣètọ́jú ọmọ ìkókó yìí.
ẹ̀ẹ̀kan náà níyá ọmọ rẹ̀ kàn rí pé Ọmọye sáré gba ẹ̀gbẹ́ tòun kọjá ó wọnú ìyẹ̀wù lọ. lẹ́ẹ̀kan náà Ọmọye tún jáde níyẹ̀wù níhòòhò ọmọlúàbí. àṣé bó ṣe wọnú ìyẹ̀wù lọ tẹ́lẹ̀ ó lọ bọ́ aṣọ rẹ̀, gbogbo nǹkan tó wọ̀ ó lọ bọ́ sílẹ̀ ni. òjijì ló tún sáré jáde tó gbẹ̀gbẹ́ ìyá rẹ̀ kọjá ní lọ níta gbangba. ìyá rẹ̀ ń pè Ọmọye wá, kí ní ṣẹlẹ̀, ibo ló ń lọ níhòòhò ọmọlúàbí? ṣùgbọ́n Ọmọye ò tiẹ̀ dá ìyá rẹ̀ lóhùn, ó kàn mú ọ̀nà tí ń sáré lọ ni. ibẹ̀ níyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rántí ọ̀rọ̀ tó sọ fún un lọ́jọ́ kìíní àná tó fi dẹ́rù bà á nípa yín pé tí ọmọ bá jábọ́ lẹ́yìn ẹni èèyàn gbọ́dọ̀ sáré wọjà níhòòhò ọmọlúàbí ni. bí ìyá rẹ̀ ṣe rántí báyìí, ìyá rẹ̀ ní ha ẹ gbà mí, ṣé kìí ṣe pé Ọmọye fẹ́ lọ rin hòhò wọjà rèé? ẹ gbà mí, ẹ̀sìn rèé. lẹ́sẹ̀kẹsẹ̀ níyá Ọmọye sáré mú aṣọ ìró kan sọ́wọ́ ọ̀tún tó sì gbé ọmọ ìkókó yìí sọ́wọ́ òsì. òun náà bá mọ́nà, ó bẹ̀rẹ̀ sí ní sáré jàgbàjàgbà ń wá Ọmọye lọ. ẹ gbọ́ná kí ló ṣẹlẹ̀ lọ́nà? ǹjẹ́ ìyá yìí bá Ọmọye? ǹjẹ́ Ọmọye gbaṣọ lọ́wọ́ rẹ̀? ǹjẹ́ Ọmọye rìn hòhò wọjà lóòótọ́? mò ń bọ̀ mi tí ì dé. aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. ìtàn dòwe ni, ìtàn tó bí òwe yìí la sì mú wá fún yín. mò ń bọ̀ mi tí ì dé. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní bí ìyá Ọmọye ṣe mú aṣọ dání tó ń sáré jànàjànà láti lọ fi aṣọ bàṣírí Ọmọye, bó ṣe ń lọ lọ́nà ó pàdé bàbá àgbà kan tí wọ́n jọ ń gbé àdúgbò. ó béèrè lọ́wọ́ bàbá arúgbó yìí pé ẹ dákun bàbá, ṣé ẹ bá mi pàdé Ọmọye lọ́nà? bàbá yìí ní bẹ́ẹ̀ ni màmá, mo pàdé Ọmọye lọ́nà ọjà, ìhòòhò ọmọlúàbí ló sì wà, kódà mò ń pè é gan kò dá mi lóhùn. àmọ́ kí n mọ́ tàn yín màmá, Ọmọye yín mọ̀ ti fẹ́ rin hòhò wọjà. ìyá Ọmọye kọ ẹ̀sìn dé, Ọmọye náà ni mò ń wá lọ láti lọ fi aṣọ bò lára. bàbá yìí wá dáhùn pé ìyá, aṣọ ò lè bọ́ Ọmọye mọ́ torí Ọmọye yín ti rin hòhò wọjà. bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ rèé tó sì ti fi di ìtàn, tí ìtàn náà sì ti dòwe tí à ń pa nílẹ̀ Yorùbá yín pé aṣọ ò bọ́ Ọmọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. ẹ wá jẹ́ kí n sọ àwọn àkókò téèyàn lè pa òwe yìí, torí ogunlọ́gọ̀ àwọn ọmọ káàrọ̀ òjíire, pàápàá jùlọ àwa ìwé ewu yìí, a kàn ń pa òwe ní àmọ́ àkókò tó yẹ ká pa òwe. ẹlòmíì lè pa òwe àárọ̀ lọ́sàn-án, ẹlòmíì lè pa òwe òjò nígbà ẹ̀rùn. ẹ wá jẹ́ ká gbọ́ àkókò tá a máa ń pa òwe yìí nílẹ̀ káàrọ̀ òjíire. mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì Ìrírí Ayé TV. ìtàn dòwe, aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. òun lẹ ti gbọ́ yìí lórí ètò lọ́jọ́ tèní. àwọn àkókò téèyàn lè pa òwe yìí òun ní pé nígbà tí nǹkan bá ti bàjẹ́ tán, tá a bá ní ká wá àtúnṣe sí i. gbogbo wa náà láti mọ̀ pé púpọ̀ nǹkan ló ṣe pé tó bá ti bàjẹ́ tán àti wá àtúnṣe sí i ìmọ̀ nira díẹ̀. àsìkò yìí èèyàn lè pa òwe yìí pé aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. fún ìdí èyí, tí nǹkan kan bá ti fẹ́ bàjẹ́, ẹjá mọ sáré wá àtúnṣe sí i, kó má jẹ́ pé nígbà tí kinní yìí ò bá nílò àtúnṣe mọ́ láṣẹ̀ṣẹ̀ mọ́ wá gbé ìgbésẹ̀ láti tún un ṣe. àkókò yìí, aṣọ ò bọ́mọye mọ́, Ọmọye ti rìn hòhò wọjà. òun ni irúfẹ́ òwe tí wọ́n ń pa ní àkókò yìí. ó dá mi lójú pé oríṣiríṣi ẹ̀kọ́ náà lẹ́rìí kọ́ nínú ìtàn dòwe yìí lọ́jọ́ tèní. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ̀ sí ń gbọ́ wa tẹ́wọ̀n wá tẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, ẹ bá wa tẹ̀ kó di funfun, torí tó bá wà ní pupa ẹ tí darapọ̀ mọ́ wa nù. kẹ́ ẹ sì mọ́ gbàgbé kẹ́ ẹ tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, kò sí fún ìbàjẹ́. àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan, àǹfààní ọlọ́kanòjọ̀kan, àwọn ìpolówó ọjà, gbogbo rẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, torí a nílò ìrànlọ́wọ́ yín, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. ẹ lè kàn sí Ohun Ìfẹ́ SOMIDA lórí nọ́mbà tẹ́wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀.
ẹ̀yà agbe mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn ìmọ̀fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà wò Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tátùmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.